wọ́n rọ̀bá tí wọ́n sọ àdíjímọ̀ tò ní àti àsàlátù fún Ànábì sallallahu alaihi wasallam Allahumma salli ala Muhammad sallam ẹni gbọ́bà ẹlẹ́pẹ̀lẹ́ in tí ọ̀rọ̀ wa táà sọ̀rọ̀ lórí níbi khutbata kàsáájú o náà ni ìrẹ́ ara ẹni nílẹ̀ fọ́lọ́hun àìmọ́ ṣe ìgbéraga mọ́tómọ́tó àìmọ́ ṣe lórílẹ̀ ẹmọ ìyá mi kólówó mọ̀rọ̀ rẹ̀ pò ní ọdá fújì kí olówó mọ̀ wípé Ọlọ́run sòun lólówó ó sì yẹ kí àwọn tálíkà wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ kó lè bá máa dùn owó tó ní fájẹ́ pé gbogbo ẹ̀bá rí bákan náà tí wọ́n lówó lọ kò lè sí àtọ̀ láàrin ẹ̀kọ́ kan o olówó àrí akọ́kọ́ sí o olówó onímọ̀ pé òun yàtọ̀ sáwọn ikú o ẹn tó lọ bá sọ lákan fún kọmọ̀ rò pé ọlá tóun ní òun ti fi di nǹkan míì kọ́wà pé Ọlọ́run bí ọlá ìfóhun lásán ni tọ́lọ̀ ọ̀bà kó sẹ́ fóhun olóòrì bí àwọn míì náà Kọ́rùn